A kú dédé àsìkò yìí yóò dára fún alágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday ọjọ́ kejì nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún adarí padà bọ̀ náà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lánàá tí í ṣe ọjọ́rú ọjọ́ àánú nílùú Àbújá ní bàbá òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ètò ìṣàkóso rẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣiṣẹ́ dáadáa o lójúnà láti lè jẹ́ kí èròǹgbà rere àlá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó wá sí ìmúṣẹ bákan náà láti lè mú ìlọsíwájú bá ètò ìṣèjọba rẹ̀. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ bá a bá rí èyíkéyìí nínú àwọn alákòóso tàbí àwọn ènìyàn tí wọ́n yàn sí ipò lábẹ́ ètò ìṣèjọba nínú ètò ìṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó kùnà láti mú iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ o. Ó ní òun ò ní fi ọ̀rọ̀ òun falẹ̀ rárá o bí kò ṣe rí pé kí wọ́n júwe ọ̀nà ilé fún ẹnikẹ́ni yòówù tó bá ṣe ìmẹ́lẹ̀. Tinubu èyí tó sọ̀rọ̀ yìí lánàá níbi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan eléyìí tó ń ṣe àgbéyẹ̀wò àti ìṣínilétí tòun ti ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́ka iléeṣẹ́ ọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n di ipò akọ̀wé àgbà mú láwọn ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fi mọ́ gbogbo àwọn alákòóso kankan ní ẹ̀ka gbogbo eléyìí tí wọ́n yàn wọ́n sí ní orílẹ̀-èdè. Níbẹ̀ ni Bọ́lá Tinubu ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú àkórí eléyìí tí wọ́n fi gbé ètò ọ̀hún kalẹ̀ wípé mímú àlá ìṣerere àti àyípadà ìgbà ọ̀tun ìrètí ìgbà ọ̀tun wá sí ìmúṣẹ. Tinubu lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìgbàgbọ́ nínú àwọn ènìyàn tí wọ́n dìbò yàn pàápàá jù nínú òun gẹ́gẹ́ bí ènìyàn tó lè mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí èbúté ògo kí wọ́n tó dìbò fún òun. Ó ní nípa ìdí èyí òun ò ṣetán láti kọjú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún sóòrùn alẹ́. Bọ́lá Tinubu kò ṣàmẹ́nubà díẹ̀ nínú àwọn ìlànà eléyìí tó ní fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó padà mú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà rẹ́rìn ayọ̀ àti àlàáfíà kójọba ní orílẹ̀-èdè yìí. Ó lẹ́ni tó bá ti kọ̀ jálẹ̀ tí òṣìṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ pàápàá jù nínú àwọn alákòóso òun yóò júwe ọ̀nà ilé fún wọn tí wọn yóò fi ẹlòmíín rọ́pò àyè rẹ̀ lẹ́yọ̀ sọ́kà. Pẹ̀lú ìròyìn kan èyí tó jáde ní àná wípé ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí Nigerian Labour Congress NLC Comrade Joe Ajaero èyí tí wọ́n ní wọ́n jí gbé lánàá ní ìlú Owerri ní ìpínlẹ̀ Imo ni wọ́n ní látàrí ìwà ìpé wọ́n fẹ́ jí Joe Ajaero gbé yìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sábẹ́ ìyà lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún èyí tó ṣe ìkọlù sí Ajaero ní ìlú Imo ní ìpínlẹ̀ Imo lọ́hùn tí ṣe ìlú Owerri. Wọ́n ní lásìkò èyí tí wọ́n fẹ́ jí gbé yìí ènìyàn kan lọ ní ó ṣeé ṣe o wípé ó jẹ́ Ọlọ́run ọba nípè ní ìgbà tí wọ́n na Comrade Ajaero ládọ̀bolẹ̀ débi wípé ojú rẹ̀ apá ọ̀tún ń ṣe ló wú gelete o àfi bíi mọ́ínmọ́ín ọjọ́ kẹta èyí tó fà á kí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ èyí tó ń bẹ ní Owerri ní ìpínlẹ̀ Imo Federal Medical Center. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹ̀ka ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ẹni tó ń darí ẹ̀ka yìí Comrade Benson Upa eléyìí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde sọ di mímọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí jẹ́ ohun tó burú jáyè wípé lójúnà akitiyan láti lè jí Comrade Ajaero tó jẹ́ ààrẹ NLC gbé o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́ tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n sì ná lánàá bolẹ̀ èyí tó fà á kí ojú rẹ̀ gbówú tó sì fi ara ṣèṣe èyí tí wọ́n mú kí wọ́n gbé lọ sí wọ́n kọ́kọ́ gbé lọ ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti àwọn ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Imo. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní nǹkan bí aago 3 àbọ̀ ọ̀sán àná ti ṣe ọjọ́rú o. Wọ́n ní nígẹ́ tí wọ́n gbé kúrò nílé ìwòsàn ti àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà
ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Imo lọ́hùn tí ṣe ìlú Òwèrì Federal Medical Center. Ó wá ní lọ́wọ́ báyìí Àjàrò ti ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n kò ṣetán láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ bí kò ṣe wípé kí wọ́n kọ́kọ́ tọ́jú rẹ̀ kí ara kó padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ti jáde lówùúrọ̀ tòní. Ìbẹ̀rù bójó òun mà ló ti mú àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Ondo báyìí pẹ̀lú bí àwọn agbébọnrin oníṣẹ́ ibi jàǹdùkú bí wọ́n ṣe ya wọ àwọn igbó kan èyí tí àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ náà tí wọ́n fi ń dá oko jíjẹ mímu àti oko kòkó tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ bẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe yìnbọn sókè nítorí kẹ̀kẹ̀rù lánàá gẹ́gẹ́ bí wọ́n ti sọ oko àgbẹ̀ eléyìí tó wà ní inú igbó kan tí wọ́n pè ní Olùwà ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Ìjọba ìbílẹ̀ Òdìgbò yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pé àwọn agbébọnrin ni wọ́n dédé ya wọbẹ̀ tí wọ́n sì lọ sínú oko kòkó èyí tó wà ń bẹ̀ nínú abúlé tí wọ́n pè ní Tèmídire èyí tí wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ ohun àgbẹ̀ àwọn ènìyàn ọ̀hún tí wọ́n bàjẹ́ lásìkò eléyìí tí àwọn aṣojú kọ̀ròyìn tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀ wọn sí agbègbè tí nǹkan ti bàjẹ́ tí wọ́n fojú sùnùkùn wo ọ̀rọ̀ igbó Olùwà èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún nínú igbó Tèmídire ni wọ́n jábọ̀ wípé àwọn agbébọnrin ọ̀hún ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ lásìkò tí wọ́n ń bẹ nínú igbó èyí tó mú wọn kí ìbẹ̀rùbojo kó bá àwọn àgbẹ̀ náà. Ẹni tó jẹ́ alága fún àwọn àgbẹ̀ ní agbègbè ọ̀hún Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí sọ ọ́ di mímọ̀ wípé ní gẹ́gẹ́ tí àwọn agbébọnrin ọ̀hún tí wọ́n ya wọnú igbó náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè nítorí kẹ̀kẹ̀kẹ̀rù èyí tó mú ìbẹ̀rùbojo mú oníkálukú wọn láti fi orí wọn pamọ́ ṣùgbọ́n nínú akitiyan lẹ́yìn tí àwọn náà tí wọ́n yabo àwọn oníṣẹ́ ibi agbébọnrin ọ̀hún orí fún wọn ní ọ̀kan mú nínú àwọn agbébọnrin náà èyí tí wọ́n ká mú tí wọ́n sì dì mú àfi bí ìgbà tí oyin tó bá bo ènìyàn mọ́lẹ̀ ni ọ̀kan nínú àwọn oníṣẹ́ ibi agbébọnrin ọ̀hún tí wọ́n rí mú ni wọ́n ti mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà nílùú Ọ̀rẹ́ fún ìwádìí àti ìjìyà eléyìí tó tọ́ sí àwọn èèyàn tó kù láti rí wọn mú bákan náà fún ẹni tí wọ́n rí mú Arákùnrin kan tí í ṣe bíríkìlà àwọn abánikọ́lé ló ti rí ẹ̀wọ̀n gbére ló ti rí ṣe báyìí tó sì ti fi kọ́rùn wọnú ẹ̀wọ̀n lọ sòsé níbi tí ò ti ní sanwó aṣọ owó oúnjẹ owó iná tàbí owó ilé. Adájọ́ Abíọ́lá Ṣọládòyè èyí tó jẹ́ ti adájọ́ tó wà ní ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó rí sí ètò ìdájọ́ fífi ìpátìkúùkù ní àjọṣepọ̀ àti àwọn ìwà ìgbógunti àwọn ènìyàn lọ́nà tí ò bófin mu ilé-ẹjọ́ ọ̀hún tó kalẹ̀ sí Ìkẹjà lánàá ti ṣe ọjọ́rú òun lójú arákùnrin abánikọ́lé bíríkìlà kan ńlójú sí ẹ̀wọ̀n gbére arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Àwáyè ló ti gba ẹ̀wọ̀n báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án tó sì jẹ̀bi ẹ̀sùn ọ̀hún gẹ́gẹ́ bí ẹjọ́ ọ̀hún ti wá láti ilé-ẹjọ́ náà wípé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin léńjeléńje ọmọ ọdún 13 tó fi tìpátìkúùkù já ṣọ́ọ̀bù ọmọ ọ̀hún nínú iyàrá rẹ̀ níbi wọ́n ti sọ̀rọ̀ ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ láti tako ọ̀gbẹ́ni Gabriel Àwáyè eyín arábìnrin Abímbọ́lá Abọ́ládé sọ di mímọ̀ wípé ọ̀gbẹ́ni Àwáyè ó hùwà iṣẹ́ ibi ọ̀hún ní ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2021 tí wọ́n sì ti fi mú sí àhámọ́ àwọn ọlọ́pàá kó tó di pé wọ́n gbé ẹjọ́ rẹ̀ jáde. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣe iṣẹ́ ibi ọ̀hún ní agbègbè tí wọ́n ń pè ní Àgbàwáyé ní Kọ̀máǹdì eyín ní Àgbàdo Òkè Odò ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní àná ni wọ́n tún ẹjọ́ rẹ̀ gbé jáde tí adájọ́ Abíọ́lá tó sì ju ọ̀gbẹ́ni Gabriel tí í ṣe bíríkìlà ọ̀hún sínú ẹ̀wọ̀n gbére látàrí ìwà kòtọ́ adójútì ní ìwà búburú èyí tó wù láwùjọ àwọn ènìyàn ẹ̀yìn rẹ̀. Lákòótán nínú ìròyìn amúlùúdùn fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá ìgbéléwò ọkùnrin tí í ṣe ẹ̀yà elédè Ìgbò eyín Yọ̀ Ẹ̀dọ́chè òun mà ló ti ju òkú ọ̀rọ̀ lu ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ èyí tó sọ̀rọ̀ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV Rufai Oseni wípé ọ̀gbẹ́ni ọ̀hún
kò ní làákàyè àti wípé kò ní ọ̀wọ̀ tó ń ti àpọ́nlé o fún àwọn ènìyàn pẹ̀lú àwọn ènìyàn tó máa ń gbé wá wò sórí ètò rẹ̀ èyí tó ń ṣe lórí ìkànnì agbóhùnsáfẹ́fẹ́ ti amóhùnmáwòrán Arise TV. Kí ẹ bá gbàgbé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n sọ wípé Hussaini Rufai ó gbé ènìyàn kan nínú àwọn olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí wá sórí ètò tí wọ́n ń pè ní Morning Arise níléeṣẹ́ Arise TV. Ọ̀gbẹ́ni ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Jésùntàgé Ọ̀nàpàṣà eléyìí tí wọ́n ní Hussaini ó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ lọ arákùnrin ọ̀hún nífúnyọ̀yọ̀ lórí yíyọ ẹ̀kún owó orí epo èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde yíyọ rẹ̀ èyí tó fà á kí gbogbo nǹkan kó má fararọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni yọ ẹ̀dọ́chè ó ní bí Rufai Hussaini bó ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀rọ̀ yìí ó jọ̀dọ̀ ilé tó kù díẹ̀ káàtó èyí tí ọ̀rọ̀ ọ̀hún láàrin àlejò èyí tí Hussaini gbé wá sórí ètò rẹ̀ àti Hussaini ọ̀rọ̀ ń fẹ́ di fàákàjà gbọ́nmi-somi òtó tí ọ̀gbẹ́ni yọ ẹ̀dọ́chè tó sì mú àpẹẹrẹ wá pé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Hussaini ló ti máa ń wu ìwà àìbìkítà ìwà ìní àpọ́nlé ohun ọ̀wọ̀ fún àwọn ènìyàn tó bá gbé wá sórí ètò rẹ̀ ló ti máa ń wù fún wọn pàápàá jù lórí afẹ́fẹ́ nígbà tí ètò ọ̀hún bá lọ. Kò ṣàìmú àpẹẹrẹ bíi ti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì èyùn Peter Ayọ̀délé Fáyòṣe àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí Hussaini tó ti hùwà àìbìkítà ní ọ̀wọ̀ tó ń ti àpọ́nlé fún o. Nínú fọ́nrán kékeré kan èyí tí yọ ẹ̀dọ́chè tó fi sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ọ̀gbẹ́ni tí í ṣe Hussaini yìí Rufai yìí pé kò ní àpọ́nlé ọ̀wọ̀ fún àwọn èèyàn irú ènìyàn bẹ́ẹ̀ kò yẹ lórí afẹ́fẹ́ rárá bó ti wù kó kéré mọ́ tó bí kò ṣe wípé ó nílò ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó péye. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kejì nínú oṣù kọkànlá ọdún 2023 títí dojúmọ́ ọ̀la tẹ́sùn máa láǹfààní sọ́tún rẹ̀ míì fún mi Adélúgà lẹ́nu tó múlòyàn wá sí ojú amóhùnmáwòrán yín títí ìgbà náà ilé òní ilé wa ọ̀nà nínà wá ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.